láti bò sálẹ̀ yìí. Sẹ́tù kú ní abẹ́ tán. Ọ̀yá yìnbọn. Now wọ́n fún wa ní just 3 months now. Gbogbo ibikíbi tí ìwà àgbàjẹ́lẹ̀ wà láti mú wọn. Sport wo ni incident ẹ ti ṣẹlẹ̀? Do you have an idea? Wọ́n ní iṣẹ́ táwọn ṣe lọ́wọ́ títí ìgbẹ́ ní àwọn káwọn kú sẹ́nu ẹ̀ ibi ó dé kẹ́ẹ̀mọ́ gbé ìṣòlẹ̀. Ó lè dídà. Nígbà tí yóò máa sọ, ó ń jẹ́ kó yí wa gbàngbàngbà pé òun rí ọmọ yín báyìí, òun ló yin ìbọn yìí. Ó ti pawọ́. Tó bá kọ̀ lógi, a máa fọ lẹ́kọ̀ọ́rọ̀. Ẹjọ́ kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ pa mi, ẹjọ́ tó Ọlọ́run pé kò yé mi. Lẹ́nìkan nú yẹn bá ti kú báwọn, àwọn tó kú ó máa kú tẹ̀lé ní. Kò sí ṣíṣe kò sáì ṣe àbíkẹ́ ẹ kú o. Ó ní accident ni àbí àwọn ọmọ mi. Ìwọ tí wọ́n gba owó lọ́wọ́ ẹ̀ tí àwọn máa já owó tó gbà lórí tàdá. Aṣíwọ̀ gangan ni ó lò. Oògùn tí mo ṣàlérí ní ojogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá ńlá mi. Wọ́n láti ṣẹlẹ̀. Yíbọn! Èjìgbèdè mo fi ṣe fún yín. Èjìgbèdè ẹyẹlé. Èjì ọwọ́ ló kọ yín. Ṣé kí eyín lọ́wọ́ lẹ tó ń bọ̀ ká? Amúdà fún yín ẹ̀ lè fi bẹ́ẹ̀ rí èèyàn. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ní pé wọ́n ń jẹ ìwọ̀n tí wọn ò mọ́wọ́ tí wọn ò mọ́sẹ̀. Ìwọ lágbódegbà àwọn ọlọ́pàá àbí bẹ́ẹ̀ kọ́, wọ́n ló ń salami fún ọ. Àpò alágbàdo iṣẹ́ ọ.